àbí torí mo mọ àdúrà àgbáyé. àánú la màrí gbà ìdí nìyí tí ìdílé Ọ̀ṣungbárò fi ń gbégbá ọpẹ́. èní lọ́jọ́ bíi bàbá mi ẹni àmì òróró ẹni àpọ́nlé Elédùmarè. torí àyájọ́ ọjọ́ bí ọmọ Ọ̀ṣungbárò ẹjẹ́ àfibà f'Elédùmarè. ọba mi àríyìnró àlá ẹlẹ́rù níyìn ògbénu wúndí aṣọlá ògbénu adélébọ̀ ṣògo ọ̀rọ̀gọ̀ jígọ̀ ọkùnrin ogun kábíyèsí Elédùmarè. má bàa fọpá pọ̀ lọ́pọ̀lọ́ péjò jẹ́ kí n sáré kí ọ délé bàbá tó bí ọlọ́mọ ṣé bí wọ́n lọ́mọ Ìbàdàn mèsì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbó kẹrin lójú ogun àgbàlá Ògúnmọ́lá ó jókòó bàbá ẹlòmíì lọ ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú Àjàyí ògbórí ẹṣin ṣe fìlàfìlà ìlú Látòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn lọ́mọ ajóró sùn ọmọ ajẹ̀gbínyọ̀ ọmọ afikara ń fọ́rí mu Ìbàdàn kì í bá ní ṣọ̀rẹ́ àìmúnilọ́sógun Ìbàdàn béèrè kí o tó wọ̀ níbi ó lè gbé ń jàre olóhùn ẹlẹ́yẹlé lomi títẹ́rù tọmọ ládìpọ̀ ń mu aṣèjìrẹ́ lomi abúmúgùn wẹ̀ nílẹ̀ Ìbàdàn a kì í wáyé ká má lárùn kan lára ìjà gbóró lárùn Ìbàdàn. mo wá ní o tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì àdúrà kíkankíkan. Adébáyọ̀ ìwà dàgbà bí igi tí a gbìn sí ipa odò ewé rẹ̀ ò ní relẹ̀ láíláí Olúwa yóò máa payé mọ́ nínú ewu gbogbo. ẹ̀ní dòkú ẹ̀ní ṣiṣẹ́ ìránṣẹ́ ṣe bàbá tó rán yín níṣẹ́ kò ní fi yín sílẹ̀ nílé ológo ẹ̀ní dàwátì. mo ní 200 ọdún 1 second sí lágbára Elédùmarè ọba ẹ ó dàgbà ẹ dògbó ẹ fẹ́rìgì jòbì mo lẹ́jẹun ọmọ pẹ́ bá ń takú ní kọ́bọ̀kọ́bọ̀ kò ní jẹ́ tiyín. Pọ́ọ̀lù Ábúráhámù Dèbórà àtaya yín àtọ̀nkù ẹ̀dín ní wípé ẹ̀mí yín á ṣe púpọ̀ rẹ̀.